ẹ̀yin tèmi ó ti wá ṣẹlẹ̀ báyìí o. Ìjà Portable àti Kata Efe ṣe rí i pé ó wá kọjá bẹ́ẹ̀ báyìí, gbàásùgbòsì yẹn ó rí lè kọjá bẹ́ẹ̀ gan ni. ṣe ṣáà rí i pé nínú ìjà yanpanyanrin náà ni kíjà tó bẹ̀rẹ̀ òun làwọn ti Portable àwọn ìyá òòṣà wọ́n ti gbẹ́bọ jáde o. wọ́n ní Portable ó gbọ́dọ̀ gbégbá orókè, Portable ó gbọ́dọ̀ nà Kata Efe. wọ́n ní báwọn ṣe ń sọ káwọn ayé máa gbà. ọmọ Yorùbá bá ti ṣe rere inú gbogbo Yorùbá gbọ́dọ̀ máa dùn. àṣẹ bẹ́ẹ̀ ni. ọmọ Ọlálọ́mí wọ́n máa fi Àbíkù Òkìkíọlá ọmọ Ọlálọ́mí Portable ìwọ ni kò wíìnì. àṣẹ. ìwọ ni kò wíìnì. àṣẹ. tọ́lá yé yẹ gbà. àṣẹ. tọ́lá ká yẹ gbà. àṣẹ. Portable ọmọ Ọlálọ́mí o wọ́n bá jákòjákò bí ẹ wọ́n fọṣẹ wẹ̀ gbogbo ìtí kò ṣe gbọ́dọ̀ ṣe mọ́ ẹ lára. àṣẹ. ìwọ ni kò wíìnì o. àṣẹ. ọgbà orókè. àṣẹ. àbìdí lọ́la báyìí ni kí apá ẹ̀ ṣe wà. àṣẹ. àṣẹ. kí ẹ bá nítorí tiẹ̀ ní o. ẹbọ tó máa gbé lọ sórí ìta mẹ́ta yìí èmi ò wá mọ bó ṣe wá ran Portable lọ́wọ́ báyìí finally tó yẹ pé nígbà tó máa bọ́ sí orí ayélujára láti bẹ̀rẹ̀ ìjà wọn yìí ṣe lárí tí Kata Efe ó mú Portable ó lù bí omi òjò ni o. àwọn ìyá yìí dẹ̀ ń sọ pé Portable ìwọ ló máa gbégbá orókè, pé Kata Efe kò ní mọwọ́ gbé, Kata Efe kò ní ríran. bọ̀ bí Kata Efe ṣe wá mọwọ́ gbé bó ṣe wá ríran mi mọ̀ bóyá àwọn òòṣà travel ni. ṣé àwọn òòṣà wá travel ní báyìí Portable? bẹ́ẹ̀ dẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ pé Portable, this your juju wey you dey do, e don scatter your head. na so you wan use juju go call Anthony Joshua say you wan fight Anthony Joshua. Kata Efe gan juju ẹ̀ ò tí ì ran Kata Efe ká tó wá ní pé juju ẹ̀ wá fẹ́ lọ ran Anthony Joshua. ẹ ṣáà rí ọ̀rẹ́ ẹ̀ Kọlu nígbà tí ìyá mú Portable dé ojú ìyà gidi. ṣẹ̀rí pé Portable bẹ̀rẹ̀ sí ń làágùn báyìí, Portable bẹ̀rẹ̀ sí ń mí lókèlókè. ibo wá ní juju Portable àti juju Portable wá ṣiṣẹ́ mọ́ báyìí o. juju Portable ò ṣiṣẹ́ mọ́ o ẹ̀yin tèmi. Kata Efe ti wá gbégbá orókè òun lè wá rí Kọlu ní ẹ wò ó, money won't kill me now. ẹ ṣáà pé ọ̀rẹ́ Portable ní Kọlu tẹ́lẹ̀ kó tó di pé bóyá tírélà gbà ni wọ́n kọjá. Kọlu ti wá bá Kata Efe lọ báyìí, ó ti bá alágbára lọ o. alágbára tó gba gbogbo ló bá lọ báyìí. comment section gbogbo di comment section ti fàyà finally. ẹ jáde nígbà tí ìyá mú Portable ṣe ló bẹ̀rẹ̀ sí mí lókèlókè. bóyá ni Portable gan mọ̀bí tó wà báyìí nígbà tí ìjà ìṣẹ̀lẹ̀. Portable gan mọ̀bí tó wà nígbà tí àwọn blue oríṣiríṣi mú Portable lórí. ẹ jọ ṣé wàá tó kí Portable lọ máa pe Anthony Joshua pò ń fẹ́ bá Anthony Joshua jà. ìjà tó ìjà yìí o tí ń win ní eléyìí o tí ní tó máa fún ẹ ní 2 billion òrèrè àti bá Anthony Joshua jà. ṣò wá lè dúró di ẹ̀ṣẹ̀ Anthony Joshua ẹyọ kan péré tó ní gbàbẹ̀ sọdá. ẹ wo comment section ó ti fàyà. wọ́n ní Portable ó máa lọ àrẹ́sì babaláwo ẹ báyìí ni o, torí Naira Marley ní téèyàn bá ṣoògùn àìkú tó bá wá kú ńkọ́ níta ló máa gba refund. ṣé ìwádìí lọ gba refund lọ́wọ́ àwọn babaláwo báyìí? torí gbogbo àwọn oníṣègùn oríṣiríṣi tán gbóògùn jáde fún ẹ tán ní Portable ló máa gbégbá orókè. àwọn ò tí ì gbá orókè tí Portable gbé báyìí o, torí àbẹ̀ṣẹ́kù bí òjò wọ́n ní ó lu Portable ní àlùbami ni. ẹ ṣáà rí i pé Portable ń mí lókèlókè. bóyá àwọn babaláwo ló máa bàjá ìjà tó kù báyìí. á tún máa rí yín gbọ́. This is DG Naija. Don't forget to subscribe, like and share. ẹ máa fò opinion sínú kọ́mẹ́ǹtì. ṣé yín náà máa lọ gbé babaláwo tẹ bá fẹ́ jà ni, àbí ẹ máa lọ train properly tẹ bá fẹ́ jà? ṣé ìfúnpá lẹ máa lò lọ fi jà ni, àbí punching gloves tó wà lọ́wọ́ yín lẹ máa gbẹ́kẹ̀lé? ìkànnù méjèèjì ẹ ṣáàjà mọ́ ó, torí lọ́wọ́lọ́wọ́ báyìí Kata Efe ti gbégbá orókè, kò dẹ̀ sí nǹkan tí Portable lè ṣe sí. bóyá Portable máa padà ṣe another content sí pé òun fẹ́ lọ àrẹ́sì babaláwo òun. ẹ wo bó bá ṣe ń jáde òun náà máa mú wá fún yín. This is DG Naija. Don't forget to subscribe, like and share. ẹ máa follow, ẹ máa tẹ̀, àmọ́ máa mú wá fún yín lọ́tùn-ọ̀tún bó bá ṣe ń jáde.